Ọmọ lọ́mọ láàrin èrò, premium lady PXO. Ọmọ lọ́mọ láàrin èrò, drive me crazy tornado. You dey make me dey shout. Ẹ̀yin tèmi, ẹ̀yin tọpẹ́yẹmí, ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí Ọmọadé TV. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń dé, gẹ́gẹ́ bí ìṣe mi, mo tún ti dé sí yín lọ́rùn. Èwo ni mo mú wá lọ́tẹ̀ yìí. Fún ẹ̀yin tí ẹ bá ń wò wípé kí ló dé tí mo ń lógo, bẹ́ẹ̀ ni mo ti di ìgò lójú ọmọ ọ̀daràn ní àwọn nínú nǹkan tí mo là kọjá ní oṣù fẹ́rẹ́fẹ́ yìí. Òun ni mo fẹ́ sọ. Bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí n tẹ̀ máa mú tán ara mi wá bí kílẹ̀rù. But I'm just a person that I feel like some things are kind of private. When I don't feel comfortable to share them, I don't want to. But anyways, you know these things that you're seeing behind me? It got so much story that I got to share. But do I need to share that on internet here? I don't think so. Anyways, ẹ̀yin Ọpẹ́yẹmí, ẹ̀yin tèmi, ẹ̀yin Tọpẹ́yẹmí, ìdí tí mo fi ń lògò ní ìsìn ni wípé ọjọ́ lọ́jọ́ náà tí mo fẹ́ wọ ìjáàbù ló sọ mí di kí n máa lògò báyìí. Tí mo fẹ́ wọ ìjáàbù, píìnì wá wà nínú ìjáàbù yẹn. So mo ṣe ní kí n wọ̀ báyìí, píìnì yẹn gún mi ní inú ojú eléyìí ni ó ti gún mi, ojú apá òsì. Gígùn tó gún mi báyìí, ẹ̀jẹ̀ kó sáré ilé pọ́n ni. Bí ọkọ mi ṣàṣe rush mi lọ sí hospital ní Adé hospital. Wọ́n ṣàfikẹ́ ní ẹ̀ wọ́ bá ní kò sí nǹkan tó ṣe o, àmọ́ mi ò ríran dáadáa. Ṣé mo wá mọ̀ èmi ò ṣàkíyèsí pé mi ò ríran dáadáa. Bọ̀ nǹkan tí mo mọ̀ ni pé tí oorun bá ti ń kùn mí àbí bóyá mo ti rọra tòrùn gbé, tí n bá máa wo nǹkan, ó máa wà blurry. So ìyá mi tètè fura sí pé is a sight problem and all that stuff. So bí wọ́n ṣe ní pé doctor yìí ti ẹ̀ béèrè opinion mi if I want or if I don't want. Ó kọ̀ọ̀kọ̀ kíní ni bó ṣe recommend ẹ̀ fún mi nìyẹn. So in a nutshell, mi ò kì í rí nǹkan tó close, mo máa ń rí nǹkan tí ó far away. So that means that I'm a long-sightedness. So yes, nǹkan tó bá súnmọ́ mi ò rí, nǹkan tó bá close, tó bá wà far away mo rí. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ kí ìyẹn náà tó. Eléyìí tí mo mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni ìtàn arábìnrin kan tí ó wá tó ké gbàǹjarè síta. Ó ní wípé àwọn ọmọ bí àwọn àtọkọ àwọn ṣe fẹ́ ṣe ayé àwọn ọmọ torí wípé tí àwọn ò bá rí ọmọ obìnrin míì, kíní ọkọ àwọn ò kí ń le, kíní ọkọ àwọn ò kí ń dúró pọ̀npọ̀npọ̀n, kò kí ń ṣiṣẹ́. Àfi kí àwọn wà ń bẹ̀, kí obìnrin míì náà dẹ̀ wà ń bẹ̀. Kí lẹ̀yin lérò pó fà? Ṣé ká sọ wípé torí wípé wọ́n ti jọ wà tipẹ́tipẹ́ tó jẹ́ wípé tí wọ́n bá rí ìyàwó wọn, kíní wọn kì í gbérí? Bẹ́ẹ̀ni. Kí lẹ̀yin lérò pó fà? Ṣé tó bá jẹ́ yín ni ẹ̀yin lè gbà kí ọkọ yín kó máa bá obìnrin míì sùn lójú yín báyìí? Kẹ́ ẹ máa ṣe bí àwọn olóyìnbó ṣe ń sọ, wọ́n á ní tírí sọ́ọ̀mù. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ̀yin lè gbà? Àwọn mọ́mì wa yẹn náà wá sọ wípé kò ń ṣe mọ́mì ọ̀hún, ṣe mọ́mì tèmi o. But mọ́mì wa la máa pè wọ́n torí wípé àgbàlagbà ni wọ́n. Gẹ́gẹ́ bí àṣà Yorùbá, a máa ń pọ́n àgbàlagbà lé. A kì í máa ń yájú sí àgbàlagbà. Wọ́n ni máa ṣe máa pè wọ́n ní mọ́mì wa nínú fọ́nrán tí mo mú wá lénìí. Ẹ̀yin tèmi, ẹ̀yin Tọpẹ́yẹmí, àwọn mọ́mì wa yìí sọ wípé àwọn ò tètè mọ̀ wípé àwọn ṣàkíyèsí wípé ọkọ àwọn kò kí ń súnmọ́ àwọn. Bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ ọkọ àwọn kò yan àdèrí. Nígbà tó ṣáàyà àwọn ni àwọn mú wá lábàá pé torí pé tí ọkọ àwọn bá ń bá àwọn sùn náà, àwọn kì í gbádùn ìbẹ́ yẹn náà bí pé kíní. Làwọn wá sọ fọ́kọ àwọn pé nǹkan tó ṣẹlẹ̀ ni wípé jẹ́ ká wá obìnrin mi kí a jọ máa ṣe pọ̀npọ̀npọ̀n ara wa lójú ẹ̀. Àwọn tàdé ìwé wọn ti bí àwọn ọmọ tó dàgbà. As in àwọn ọmọ wọn ti dàgbà, wọn ti ilé tó máa lọ lé ọkọ, ilé tó kéré jù, ilé ìwé gíga yunifásitì, òun ni ó wà. So kò ń sábà rí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí mọ́. Àwọn ọmọ mi wà yìí sọ pé àwọn á máa rìnrìn àjò lọ sí bóyá bí orí omi, àwọn máa rìnrìn àjò lọ sí ìlú bòmíràn tí àwọn á máa mú obìnrin mi dání fún ọkọ àwọn. Ṣé lè yóò wá gbẹnu tán? Ẹ̀yin Tọpẹ́yẹmí, mo mọ̀ pé máa òpó gbẹnu tán. Ọ̀rọ̀ àgbọ́ ṣe àgbọ́ ṣe he. Àmọ́ nǹkan tí mọ́mí wa yìí fi wá jáde ni wípé ọ̀nà àwọn ń wá obìnrin tí
yóò máa wà pẹ̀lú àwọn àtọkọ àwọn, torí pé àwọn táwọn ń lò wọ́n ti ń rí wípé bákan pé ọ̀rọ̀ àwọn ìṣojú lásán, àbí bóyá wípé àwọn àtọkọ wọn ń lo àwọn ọmọbìnrin tí wọ́n jọ ń bá sùn yẹn. Ṣọ́rọ̀ mi yé yín àbí kò yé yín? Ta ni yóò wá jáde irú ẹ̀? Ọkọ àti ìyàwó kí wọ́n jọ ọ́ ní pé àwọn máa ń lá ara wọn, máa ń lá ojú ara wọn, máa mú tọkọ wọn náà máa ṣe gbogbo ẹ̀. Wọ́n á wò pé ṣé ilé ayé yìí ti wá ṣe kinní tó bẹ́ẹ̀ yẹn ni? Ṣé ìwà ẹranko ni ká pè léyìí, àbí ìwà ọmọ ènìyàn? Kí ẹ máa ṣe tírísọ́ọ̀mù pẹ̀lú ọkọ ilé yín, kẹ́ ẹ máa wá obìnrin. Wọ́n máa ìgbọ́n á máa sọ wípé àwọn làwọn máa ń wá obìnrin torí pé ọkọ àwọn ò ṣojú méjì rí, kò yàn àlè rí, kò mọ bí wọ́n ṣe ń bá obìnrin sọ̀rọ̀ gan pàápàá. Wọ́n nígbà míì àwọn á tún máa wo obìnrin pé ọmọ yìí nídìí ó náyàn, ó máa dá, ó máa ṣe kìnìún, àwọn máa rí bí mọ ọyàn tó, torí àwọn náà máa ń mọ ọyàn ọmọbìnrin yẹn. Wọ́n nígbà míì ọkọ àwọn máa bá a sọ, àwọn làwọn máa gbáǹdì, àwọn máa sọ pé ṣiṣẹ́ ẹ dáadáa. Tí ọkọ àwọn tó bá pọ̀npọ̀npọ̀n yẹn tán, wọ́n á yọ lọ́dọ̀ tiẹ̀, á fi sọ́dọ̀ àwọn. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ white kíní tá a wà yìí, lábẹ́ òfurufú, nínú ayé náà la wà, nínú ayé ni o. Mo wo pé ilé ìgbẹ́nu tán o, ó ṣe mí ní kàyéfì. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, kí lẹ̀yin lérò? Ṣé tó bá jẹ́ ẹ̀yin ni ẹ̀yin lè gbárù ẹ̀? Àbí ṣé lè múrú àbá bẹ́ẹ̀ yẹn wá fún ọkọ yín? Àbí ká sọ wípé torí ojú tó ti là ni? Kí lẹ rò? Ẹ jẹ́ kí n mọ̀ nǹkan tẹ́ rò nínú abala ìránṣẹ́ nísàlẹ̀ eléyìí tí wọ́n ń pè ní comment section. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, èmi ò ní nǹkan tí mo máa sọ ju wípé èmi rò pé ó yẹ kí wọ́n tọwọ́ medical bọ̀ ní tó bá jẹ́ pé nǹkan ń ṣe ọkọ wọn. Àbí ká sọ wípé ó wà àwọn náà fẹ́ ní experience, ó dẹ̀ ti wá mọ́ wọn lára báyìí, wọn ò lè ṣe ọkọ wọn ò lè dìde sí wọn mọ́ láì ṣe pé wọ́n rí obìnrin mi tí ọkọ wọn bá sọ. Àwọn náà nǹkan kíní ara wọn ò bá ọkọ wọn ṣe dáadáa mọ́, àfi tí wọ́n bá rí ọkọ wọn tó ń bá ẹlòmíì sùn. I don't understand this life again o. Kò yé mi mọ́ rárá ibi tá à ń lọ. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, mi rò pé eléyìí bá ọmọlúwàbí mu. Kò sí nǹkan tí mo fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ màá máa retí nǹkan tẹ́ máa sọ ní abala ìránṣẹ́ ní comment section below. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ má gbàgbé láti fẹ́ràn fọ́nrán yìí, ẹ like ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Màá tún máa rí yín ní ìgbà tó ń bọ̀. Ẹ̀yin tèmi, ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere, gbogbo wa báyìí la jọ máa ṣe rere lápapọ̀. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ó dàbọ̀.